márùn ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáwé olúborí sí ipò ilé aṣòfin ìpínlẹ̀ nípínlẹ̀ Kwara. Obìnrin márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tányányán. Mo fẹ́ràn ìpínlẹ̀ Kwara báyìí. Ṣé ẹ rántí pé ọmọ kan ń bẹ ń bẹ tó jẹ́ ọmọ 1996. Ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years. Samosa. Kódà. Lágbára Ọlọ́run a ṣèwádìí débi wípé a fi gbé wá sórí ètò yìí kọ́dún tá à ń lò lọ yìí kó tó kólẹ̀ lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè. Àmín, Ọlọ́run fún wa ṣe. Tẹ́wà gbọ́rọ̀. Torí ọmọ náà ó mú orí wa wú àwa obìnrin. Ó mórí yín wú, ó mórí èmi gan-an wú. Ṣé mọ̀dí tó fi mórí mi wú ni wípé ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n obìnrin tó fi lè kópa nínú ètò òṣèlú. Ó tún wá nínú ẹgbẹ́ òṣèlú tó wà lókè. Bẹ́ẹ̀ni. Ìtọ́jú òbórí nù náà. Àkọ́kọ́. Àmọ́ ó lọ láti ibìkan débìkan. Bí ṣe ń kúnlẹ̀ kó bí ṣe ń kúnlẹ̀ sí wọn ní ṣe gbá àwọn èèyàn wò pé ọmọ wa ni ó fa àwọn èèyàn mọ́ra. Ọ̀rọ̀ tó sì sọ ọgbẹ́ Yorùbá. Èdè ó dá ṣáká lẹ́nu ẹ̀. Ó dá ṣáká lẹ́nu ẹ̀ torí ẹ̀ ó yẹ káwọn òbí náà máa kọ́ àwọn ọmọ wọn. Àṣà ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkó. Àṣà ṣe pàtàkì ká máa kọ́ àwọn ọmọ lédè àtàṣà wa. Ẹ jẹ́ kí n wá sọ wípé Rukayat Shittu máa gbọ́ mi níbi tó o bá wà báyìí ti ìpínlẹ̀ Kwara tó ṣe ojú owódé oníre ẹkùn ìdìbò owódé oníre nípínlẹ̀ Kwara Rukayat Shittu gbọ́ dáadáa gbogbo ohun tó o bá dáwọ́lé yóò máa yọrí sí rere. Àmín, Ọlọ́run fún ọlọ́gbọ́n ìmọ̀ àti òye. Ọgbọ́n ìmọ̀ àtòye tí ìwọ Rukayat Shittu tó ń ṣojú ẹkùn ìdìbò owódé oníre nípínlẹ̀ Kwara tí ó fi làmìlaka jà wọ́n tó o bá ń bẹ̀ lọ Ọlọ́run ó fi fún ọ. Àmín, àmín, ọ wà ní jọra rẹ lójú. Lẹ́yìn eléyìí òkè àwọn ipò tó tún ga jẹ lè lọ Ọlọ́run ó ṣe fún ẹ. Èyí ò nìkan kọ́ Àárínọlá làwà tó ṣe ojú ẹkùn ìdìbò Ìlọrin East State Constituency Àárínọlá làwà àǹtí Ọlọ́run ó fún yín ní ìmọ̀ láti ṣe dáadáa ju àwọn tẹ́ ẹ bá ń bẹ̀ lọ ju àwọn ọkùnrin lọ yọ̀dà fún ọtí ọ̀pọ̀. Èyí ó di méjì Medinat Abdulrahim tó ń ṣojú ẹkùn ìdìbò Làǹwá Èjì Dongari ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run ó fún ẹ ní ìmọ̀ ọgbọ́n òye tó fi darí tí ìwọ náà ó fi làmìlaka ju àwọn tó o bá ń bẹ̀ lọ àtẹ̀jọ́ àwọn ọkùnrin lọ kò tí ì tán síbẹ̀. Aishat Babatunde Alanamu tó ṣojú ẹkùn ìdìbò Ìlọrin North West Constituency nípínlẹ̀ Kwara lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mejò lẹ́sẹ̀ ilẹ̀ ò ní ṣú òru ò ní rú kọ́mejò ọmárìn tọmọ eku wọn ní ó ṣòro kò sẹ́ni tí ó rí ọmú ọ máa lọ láyọ̀ ọ máa bọ̀ láyọ̀ ọ wà ṣe dáadáa jà wọ́n tọ́ ọ bá ń bẹ̀ lọ kí n fẹ́ yọkan tó kùn kún. Mariam Aládì tó ṣojú ẹkùn ìdìbò Ìlọrin South Constituency lágbára Ọlọ́run nípínlẹ̀ Kwara Adepeju Dokita Mariam Aládì yìí bó ṣe léwu kí ìbànújẹ́ ó kéré tó kọ́pà tó ìkan ò ní dé bá yín bẹ̀. Báládì ọ̀bà wá sílé ìran ọmọ wọn ní jogún ẹbú ó ti ń jogún báyìí ò ní jogún ìbànújẹ́ ọ wà ṣe dáadáa jà wọn ọkùnrin lọ débi pé nípínlẹ̀ Kwara àti lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin márààrún wọ̀nyí tí wọ́n dákọ̀ yìí ẹ mọ̀ léwájú. ẹ ní bójú wa jẹ́. ẹ ní bójú wa jẹ́. Nígbà tí gbogbo yín bá ṣetán a máa wá kọrin ó ṣe Ọlọ́run tó bójú wa jẹ́ ọ̀tọ̀ làwọn tó rò wá pin.